wọ́n ti rọ Àtíkù Abubakar lóyè. Ìjọba ìpínlẹ̀ Adamawa lábẹ́ gómìnà Ahmadu Umaru Fintiri ti rọ Alhaji Àtíkù Abubakar lóyè oyè Waziri Adamawa, tó túmọ̀ sí ẹni tó kàn lẹ́yìn ọba ìlú Adamawa. Oyè náà tóbi tó bẹ́ẹ̀ gẹ́ tó ti pé wọn kò lè ṣe nǹkan kan láti ààfin, ìyẹn ààfin Adamawa, láìsí ọwọ́ Waziri níbẹ̀. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí àbádòfin lórí ọ̀rọ̀ oyè ìṣẹ̀dálẹ̀, ìyẹn traditional title, wáyé nílẹ̀ẹ́gbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Adamawa, tí òfin tuntun ọ̀hún dá lórí pé gbogbo oyè ìlú kọ̀ọ̀kan nínú àwọn ìlú tó dúró fún ìpínlẹ̀ Adamawa tó jẹ́ oyè ìṣẹ̀ǹbáyé gbọ́dọ̀ jẹ́ ti ọmọ ìlú pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn afọbajẹ ìjọba ìbílẹ̀ wọn. Tí rírọ Àtíkù lóyè sì dàbí ẹni pé wọ́n fẹ́ tẹ ògo òṣèlú rẹ̀ rì ni. Ọ̀rọ̀ rírọ Àtíkù lóyè ó bọ́ síta ní 20 oṣù kẹfà ọdún 2025 tí arábìnrin Adama Felicita Mamman, ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní ẹ̀ka tó ń rí sí ètò ìfinijoyè fún ìjọba, tó sì buwọ́ lù ú gẹ́gẹ́ bí akọ̀wé àgbà. Akọ̀wé àgbà náà ó la ọ̀rọ̀ náà báyìí pé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe òfin ìfinijoyè tuntun lábẹ́ àṣẹ gómìnà Ahmadu Umaru Fintiri, wọ́n pa mí láṣẹ láti fi tó gbogbo afọbajẹ àti afinijoyè ní ìpínlẹ̀ yìí. Gbogbo wọn gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú. Àpẹẹrẹ, kí ọmọ Ìṣẹ́yìn má ṣe jẹ oyè ní ilẹ̀ Ìbàdàn. Bákan náà pé ọmọ bíbí ìlú Ìbàdàn kò lè jẹ oyè ní ààfin Àṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Àṣẹ yìí ló mú àìpegedé láti joyè bá Àtíkù Abubakar. Ìtumọ̀ ni pé gbogbo afọbajẹ àti àwọn aṣòfin ìjọba ìbílẹ̀ council member láti Adamawa Emirate Council gbọ́dọ̀ jẹ́ ọmọ bíbí Yola South. Ìtumọ̀, ẹnikẹ́ni tí wọ́n bá fi joyè níbi tá a dárúkọ yìí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ bíbí Yola South, Yola North, Gire, Mayo Beliwa, Songi àti ẹ̀ka Zuma. Nígbà tí àwọn tó bá jẹ́ pé wọ́n fẹ́ jẹ oyè tàbí àwọn tó mọ̀ fìyàn joyè ní Mubi Emirate Council, àwọn náà gbọ́dọ̀ jẹ́ ọmọ bíbí Mubi North, Mubi South àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí gbogbo Emirate, ìyẹn gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba. Àtúntò tuntun yìí ló jẹ́ Àtíkù Abubakar, ẹni tó jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Jada, tó bọ́ sí ọ̀dọ̀ àwọn afọbajẹ ti ìlú Ganye láti jẹ oyè tó tóbi jùlọ ní abẹ́ ìgbìmọ̀ lọ́balọ́ba ti ìlú Adamawa, tí ìjọba ìbílẹ̀ rẹ̀ sì jẹ́ Adamawa Emirate Council, níbi tí oyè Waziri tó túmọ̀ sí igbákejì ọba tó bọ́ sí. Bí ó tilẹ̀ jẹ́ pé ìjọba sọ pé àìjẹ́ ọmọ ìlú Adamawa gan ló fà á, ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló ń sọ pé ìjà tí ń bẹ láàrin Àtíkù àti gómìnà Fintiri, wọ́n ní ló fà á. Báwo wá ló ṣe lọ́dọ̀ ti tẹ̀yin? Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ sọ bó bá ṣe lọ́dọ̀ tẹ̀yin, ojú tẹ̀yin náà fi wò. Ẹ bá wa share fọ́nrán yìí, ẹ bá wa like ẹ̀, ẹ bá wa comment ẹ̀. Bákan náà ẹ tẹ̀lé wa ìyẹn.